ṣe lọkọ mi máa ń lù mí bíi bàrà mi ò ṣe mọ́. Hajara ló sọ bẹ́ẹ̀. níbí yìí ni ọlọ́run ràn mí lọ́wọ́ dé. mi ò nífẹ̀ẹ́ ọkọ mi mọ́ rárá. ìgbà gbogbo ló máa ń lù mí bí aṣọ òfì. màálùú tó gbẹ̀yìn sọ́dọ̀ fúlàní pàápàá kò jìyà tó mi. bẹ́ẹ̀ ọdún 2011 ni èmi pẹ̀lú rẹ̀ ṣègbéyàwó ní ìlànà ẹ̀sìn mùsùlùmí tí mo sì ti bímọ 3 fún un. ọjọ́ orí ọmọ àkọ́kọ́ jẹ́ ọdún 11, ìkejì jẹ́ ọdún 9, nígbà tí àbígbẹ̀yìn tí mo bí fún un jẹ́ ọmọ ọdún 1 péré. bí mo gbé igbá nínú ilé mi ò mọ̀ ọ́ gbé. bí mo jáde lọ síta tí mo bá pẹ́ díẹ̀ báyìí ṣe ló máa fẹ̀sùn kàn mí pé mo lọ bá ọkùnrin àjòjì níta ni. kì í sì ṣètọ́jú wa nínú ilé rárá. olúwa mi, èmi pàápàá kò ṣe mọ́ báyìí. kò sífẹ̀ẹ́ rẹ̀ kankan lọ́kàn mi mọ́ rárá. ẹ tú wa ká lójú ẹsẹ̀ kí kálukú wa máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ìyàwó ilé kan, abilékọ Hajara Yau, tó gbé ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Sulaimon Yahaya lọ sílé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà lágbègbè Kubwa nílùú Àbújá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù keje ọdún 2023 yìí. níṣe ni Hajara ń pariwo pé àfi tí adájọ́ ilé-ẹjọ́ náà onídàájọ́ Yahaya ṣe sí bá fẹ́ pa òun ni kò ní tú ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin òun àti ọkọ òun ká lọ́jọ́ náà. nínú ọ̀rọ̀ rẹ̀ nílé-ẹjọ́ ọ̀hún, Hajara sọ pé lílù ìgbà gbogbo ni ọkọ òun máa ń fi ṣe tòun nínú ilé. Hajara ní mi ò gbọ́dọ̀ tún padà wọnú ilé ọkọ mi yìí mọ́. mo mọ ohun tó lè ṣe fún mi. ìgbà gbogbo ló máa ń sọ pé òun máa dá àpá tí mi ò ní lè gbàgbé láé sí mi lára. mi ò sì fẹ́ kó sọ mí dà láàbò ara kí n tó jáde nílé ẹ̀. ọdún 2011 la jọ ṣègbéyàwó nílànà ẹ̀sìn mùsùlùmí tí Ọlọ́run ọba sì ti fi ọmọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sáàrin ìgbéyàwó àwa méjèèjì. bí mo gbé gbanú ilé mi ò mọ̀ ọ́ gbé báyìí. gbogbo ìgbà ló máa ń lù mí bí ẹni luṣọ òfì. Júdásì pàápàá kò jìyà tó mi nínú ilé. ohun tí mò ń rọ adájọ́ ilé-ẹjọ́ náà fún báyìí ni pé kó fààyè gbà mí pé kí n máa ṣètọ́jú àwọn ọmọ tí mo bí fún yìí, kí wọ́n sì kàn án nípa fún un pé kó máa wá fún àwọn ọmọ rẹ̀ lówó oúnjẹ wọn nígbà gbogbo. èyí tí mo ṣe nílé rẹ̀ tó gẹ́, mi ò ṣe mọ́, olúwa mi. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Yahaya ní níwọ̀n ìgbà tí ọkọ Hajara kò ti yọjú pẹ̀lú pé àwọn fún un níwèé ìpẹ̀jọ́ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, adájọ́ ní kò sí àní-àní kankan níbẹ̀ pé ilé-ẹjọ́ yóò tẹ̀síwájú nínú ìdájọ́ ọ̀hún. ó wáá rọ Hajara pé kó ṣe sùúrù dọjọ́ 12 oṣù keje ọdún yìí kó tó di pé òun máa ṣèdájọ́ lórí ẹjọ́ tó gbé wá. bákan náà ni adájọ́ ní kí Hajara má ṣe bá ọkọ rẹ̀ jà nínú ilé títí di àkókò tí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.